ìwọ báyìí sáwọ mo kí yín ẹ̀yin olólùfẹ́ wa ojú rẹ̀ tí yín o ẹnì bára yín fọwọ́ tí o ẹni ṣe lásán o àdúrà yín máa gbà lágbára lọ́wọ́ ẹ ra máa ọ̀dọ́ yín nì bẹ́ẹ̀. ẹ jẹ́ àdọ́dọ̀ yìí. Níbo ni báìkì yín wà? Báìkì yín rẹ̀ ń tà. Ọ̀dà. Ẹgbẹ́ wọlé. Ready. So, ẹ máa gbọ́ látọ̀kọ̀. Ẹ̀jẹ̀ mi ṣe kí ló ń ṣe àlùyá àbùkù. Bàbá tó ń bù ẹ ṣe àdúgbò o. Ṣé àlàáfíà lábá yìí? Àlàáfíà ni àdúgbò. Ó lé yín kọ́. Bí wà lálàáfíà. Pẹ̀lẹ́ sàn àti sàn. Ìjọ mi ti rí o. Ẹ nílò ìrìnàjò àlọ́ dé o. Ẹ máa lórí ẹ máa kọrí lágbára náà. Ẹgbẹ́ bàbá. Ọ̀dọ̀ bàbá láti wá yìí. Bàbá ṣé ẹ̀yin lè kọ́lé? Mi kọ́ o. Ọ̀rẹ́ ìdílé ni o. Ok, rẹ́ǹtì yìí ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀dùn náà. Ó tó bá ọ̀dẹ̀ ti rẹ́ǹtì lè. Àpò ọdún tàbí ìgbàlódé. Ẹ wá táì. Ẹ ló máa tọ́jú mélòó? Ọdún mẹ́ta sí ìgbàlódé. 3 years. Kẹ́ tó wá bí ibo lè ń gbé. Òkè àgbòrò náà ń gbé. Ṣé lábẹ́òkúta yìí náà? Lábẹ́òkúta nígbà yìí. Ẹ̀yin ẹ̀sítà lè ń gbé bàbá. Yàrá mélòó lẹ gbà ń bí bàbá? Yàrá kan náà. Yàrá ẹ̀yọ̀ kan. Àbí bàbá Tonbolo tí wọ́n ṣe tíátà kan ní. Èyí náà lè lọ́wọ́. Okay, lovers all over the world. Ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé, we have arrived. Ibi tẹ́ ẹni káwá àti débẹ̀ ọ̀dọ̀ bàbá. Bàbá kí ló lórúkọ yín? Ezekiel lórúkọ mi. Ezekiel àti Lọ́lá. Ezekiel àti Lọ́lá. Ẹ jẹ́ ká débi tí ẹ̀ ń sùn. Níbo ni ẹ ní yàrá kan lẹ́gbà? Bàbá ní yàrá kan làwọn gbà. Bàbá ní yàrá kan làwọn gbà. As in, ṣé ibi náà ni? Bí náà náà. As in, yàrá kan tẹ́ gbà. Ibi náà ni. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bàbá ẹ̀yin tá mọ̀ gbajúgbajà nìyí, àwọn èèyàn dá yín mọ̀ gan. Báwo ló ṣe wá jẹ́ níbí? Orí Ọlọ́run. Torí pé wọ́n ní bàbá rẹ̀ ní Bálà. Ọlọ́ kì í yá. Ìyọ̀n dẹ̀ lè gbọ́n kọjá kádàrá. Mo dẹ̀ nígbà pé Ọlọ́run bá ló ń ṣe ohun gbogbo. So. Tàbá ní ká gbọ́ látẹnu láàrin ìṣẹ́jú méjì. Kí lẹ́nu bí ọdún mẹ́ta. Mo gbọ́ tán lẹ́ l'accident rí. Kí ló ṣẹlẹ̀? Ṣé pẹ̀lú báìkì yẹn náà ni? Pẹ̀lú báìkì ni. Pẹ̀lú báìkì ni. Pẹ̀lú ọ̀kadà yẹn? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ́ lọ́kadà yẹn? Èmi kọ́ mo ní ọ̀kadà yẹn gbà yẹn. Ọ̀kadà tẹ́ tún gbé wọlé ẹ̀yin kọ́ lẹ ní gbà yẹn? Èmi kọ́ mo ní gbà yẹn. Báyìí ńkọ́? Báyìí mo ní ilé. Mo ṣe owó tí àwọn èèyàn fún mi ní jò ní. Mo fi balance ilé. Wow, bẹ́ẹ̀ kan tó fún yín ní change díẹ̀ yẹn ẹ̀yin ẹ gbà ní installment. Bẹ́ẹ̀ni, ọgbà sọ. Like ẹ gbà ọ̀kadà ní installment. Bẹ́ẹ̀ni. Okay, báwo l'accident ìgbà yẹn ṣe jẹ́? Àwọn kan ló ń ṣe ìyàwó, wọ́n ṣe wedding. Okay. So àwọn mọ́tò ọkọ ìyàwó gangan tiẹ̀ ni wọ́n yíwọ́ jáde báyìí wọ́n mọ̀ pé báìkì ń bọ̀ lẹ́yìn tó mọ iye kọlù wọn nìyẹn. Kí ni ìrìn àjò yín bàbá ẹja wá dúró ẹ̀yin bọ̀dẹ̀ wá báyìí kí reflection lè wá sódò wa? Ẹ wo inú ilé bàbá ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé bá ń gbé omi ìdání. Our lovers all over the world. Ẹ wo bí tí bàbá yìí wẹ́ káti ẹ̀kọ́ dúpẹ́ náà pé ẹ̀rí bí sùn. Àwọn èèyàn ẹ̀rọ ayé kìíní ẹlẹ̀ àwọn kan wà nú ayé tó jẹ́ pé ìṣòro dé bá wọn débi pé wọ́n ti ẹ̀rí bí sùn wọ́n ti ẹ̀rí bí gbà. Bí ó ṣe wá jí yàrá kan yìí lọ mo bá yín dúpẹ́ ó tún wá jẹ́lé olókè. But láàrin ìṣẹ́jú méjì mẹ́ta kí lójú yín ti rí? Ṣé ẹ ṣe fíìmù mọ́ ni? Ṣé ẹ ṣe tíátà mọ́ ni? Kí lójú yín ti rí bàbá? Ohun tójú mi rí pọ̀ gan nídìí iṣẹ́ yìí.
ṣàlérí abẹ́ǹjì kan jókòó ohun tó ju bàbá ní ohun tó ju àwọn ti rí ẹ má tún dààmú wá káàkiri yóò dá báyìí ó yá ẹsẹ ẹjẹ gbígbé bàbá ń sọ pé ohun tó ju àwọn yẹn máa bàbá ẹ jókòó ẹni ohun tó ju yín ti rí. ohun tó ju mi rí pọ̀ gan ní ìdíṣẹ́ yìí o ọmọ kan dúpẹ́ fọlọ́run torí pé nígbà tí gbogbo wàhálà ń ṣẹlẹ̀ sí mi lọ́yẹ́ pé àwọn òbí mi nígbà yẹn lọ́hùn tí a ti ń ṣe tá ń ṣe iṣẹ́ orí ìtàgé táwọn táǹtàjà àwọn ọ̀gá kiri nígbà yẹn àwọn òbí mi kọ̀ mí lọ́mọ èmi nìkan lọkùnrin nínú ọmọ tí mọ́mì mi dé o. ẹ̀yin nìkan bàbá ṣáà lè sọ̀rọ̀ sókè díẹ̀ ẹ̀yin nìkan lọ́mọ. èmi nìkan lọkùnrin nínú ọmọ tí mọ́mì mi bí. ókè sà. nígbà yẹn lọ́yẹ́ pé mọ́mì máa ń súgbà mi wọ́n máa ń súgbà mi torí pé ilé olórogún mo wà. oore ọ̀fẹ́ ni mo rí gbà tí mo fi dọjọ́ òní o àánú ni mo rí gbà tí mo fi di ọjọ́ òní tọ́lọ́ mi bá mọ́ dọjọ́ òní torí pé wàhálà yẹn pọ̀ gan torí pé mi ò tètè níyàwó torí pé mo ń gbá bẹ́ẹ̀ ni torí pé mo ń gbá bọ́ọ̀lù mo ń ṣe tíátà ńgbà yẹn ní 94 93 ni mọ́mì mi kú nígbà tí mọ́mì mi kú tí ò sí pé kí ni mo fẹ́ jẹ lẹ́pẹ́ gbàgbọ́ àwọn máa wọlé àtijọ́ àti mú ibi gẹ́mọ́. lẹ́nu bí ọdún mẹ́ta ìsẹ́yìn kí wàá lójú yín rí lẹ́nu bí ọdún mẹ́ta sẹ́yìn bíi mẹ́rin. lẹ́nu bí ọdún bíi mẹ́ta sẹ́yìn mi ò sick. ok. bọ̀ mo bá sick nígbà yẹn ni mo ní appendix nígbà tí ò sí owó wọ́n kàn lo àwọn oògùn kan sí ọ̀bẹ nígbà mo pé wàhálà ń bọ̀ mo ké pa àwọn ẹgbẹ́ tampan. ẹ má wọlé ok. wọ́n assist mi mo fi ṣiṣẹ́ yẹn gbà mo fi ṣiṣẹ́ yẹn kò tí ì pọ́ṣù méjì tí mo ṣiṣẹ́ yẹn gan mo fi ń gàn kàdà padà torí gbà tí ò sí àtijẹ náà ni tí ò sí nǹkan. bàbá kí ló sún mi wọlé ìwé nígbà yẹn ni. kí ló sún yín débi ọ̀kadà ẹ̀yin gbajúgbajà kí ló sún yín débi ọ̀kadà. àtijẹ àtimú náà ni àtijẹ àtimú nítorí mo máa ń bàbá mi máa sọ wá ní ọmọ alágbára kì í yọ̀lẹ. ọmọ alágbára kì í yọ̀lẹ lórí ìdílé mo fi ní pé àrí máa lọ pé kí máa rí èmi dẹ̀ ní mi ò lè fi inú mi ṣeré kí máa lọ ẹ̀dàpọ̀ ẹsẹ̀ tí máa lọ tọrọ owó lọ́wọ́ ilé-iṣẹ́ tí máa tún débẹ̀ lọ́la sí owó ìfún mi nígbà mo kọ́ délé ìgbà tí mo jẹ́ kọ́ délé gbàgbà bàbá mo lọ ru yẹ̀pẹ̀ lódò nígbà tẹ dé nígbà mo délé tí mi tí mọ bí kankan tí mo lọ ru yẹ̀pẹ̀ pẹ̀gọ́ lódò mo pé nígbà mo débẹ̀ mo gbà àṣẹ ilé ìkéré kẹ̀ ó yẹ kí n lè ṣiṣẹ́ 1000 naira lójúmọ́ nígbà tí n fi ru yẹ̀pẹ̀ oní 500 naira ẹ̀mí mi kọ́ mo dúpẹ́ fọlọ́run torí pé àwọn èèyàn máa ń ní pé kí ló wọ́n ń gbọ̀kadà wá ṣe kíní kan mo ní aláàánú lọ́lọ́run nídìí ọ̀kadà yìí màá rí ojú rẹ àti àánú ọlọ́run máa bá pàdé ní iṣẹ́ yìí. ṣe tiẹ̀ tí wá ṣe ti ra lẹ̀ rí. mi ìra lẹ̀ rí o. sá. mi ìra lẹ̀ rí. àsìn ilẹ̀ tán fi ń kọ́lé ni mò ń sọ bí sáfẹ̀ plot. mi ìra rí. bẹ́ẹ̀ ni ìdẹ̀ra mọ́tò rí ọ̀kadà tí mo ń gbé mo ń bá ń sọ lọ́wọ́ ìdìbò ń gùn ní. ọ̀kadà ẹ̀dẹ̀ rẹ́ǹtì yàrá kan yìí. bẹ́ẹ̀ni. kí wàá lè fẹ́ tẹ́ fi ké sí Àgbàlá Gabriel tẹ́ fi ké sí ayé tẹ́ fi ké sí àwọn èèyàn tán ti mọ̀ yín kí lẹ̀ ń béèrè gangan. àánú ni mò ń béèrè àánú ni mo fẹ́ kán ṣàánú mi kán wo ti Ọlọ́run mọ́ mi la pé ẹ wo àgbà ti dé. àgbà ti dé ṣé ń gbọ́ báyìí lovers all over the world ẹ kọ́kọ́ gbọ́ yẹn náà bàbá ní bàbá ẹ má bínú bàbá wa ẹ má bínú tí n bá fẹ́ bí léèrè like lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti tó bí èjì wo ẹ má bínú o ẹ má bínú o. 1966 ni wọ́n bí mi. 1966 bàbá ẹ ti ń lọ 70 wẹ́rẹ́wẹ́rẹ́. 1966. ẹ̀mí mímọ́ o bàbá ti ń súnmọ́ 70 bàbá ẹ̀ lè ṣe ń gbọ́ ọ̀kadà. mo dúpẹ́ lọ ẹnìkan rí mi láìpẹ́ yìí láńlọ́ọ̀dù nílé ó rí mi wọ́n mọ̀ ní máa rí mi tí máa ń lọ máa wọ nípa wọ́n mi bàbá mo tá à ń rí tẹ́ mo ní ṣé ẹ gbá bọ́ọ̀lù rí mo ní fúbọ́ọ̀lù mi mo gbá bọ́ọ̀lù rí mo gbá bọ́ọ̀lù dáadáa mo dẹ̀ mọ bọ́ọ̀lù gbá but Ọlọ́run pa fi bọ́ọ̀lù jẹun báyìí. ó yá kí wàá lè fẹ́ káwọn èèyàn ṣe fún yín bàbá ṣé ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ wáyé gbà ni a room lẹ́gbà ẹni lẹ́yìn gun ọ̀kadà now kí wàá lè fẹ́ látọ̀dọ̀ àwọn èèyàn kí lè fẹ́ ṣe because àwọn èèyàn ni wọ́n ní dáàdì Àgbàlá Gabriel ẹ lọ sọ́dọ̀ bàbá Tonbolo bàbá yìí nílò ìrànlọ́wọ́ in fact kí n tó débí nígbà tí ẹnìkan pè mí láàárọ̀ dáàdì ṣé nílẹ̀ lọ́dọ̀ bàbá Tonbolo mo ní bẹ́ẹ̀ ni ó lóun ọkọ̀ fún 50,000 náà ẹ bá ń kọ́kọ́ pàtó fún Jésù náà so ń gbà ní ẹ lóun fún wọn mo ní wàá bá a ṣe tó ń bọ̀ lọ́sàn-án èmi wà ní mọ́tò tọ̀dọ̀ mi
ẹnìkan tó pè mí dáàdì iṣẹ́ ìlọmọ ni mo ní àwà lójú ọ̀nà náà ó lóun fún yín 30,000 mo ní à ẹ ti ẹ̀jà dé ọ̀dọ̀ wọn láwọn so 80,000 kọ́ wà nílẹ̀ èmi fúnra mi ó ní nǹkan tèmi náà ó ṣe o èmi fúnra mi màá dárúkọ kí mi náà tó lọ I'm going to do something bẹ́ẹ̀ kí lẹ fẹ́ ṣe gangan lórí kí lẹ nílò àánú lé lórí àwọn èèyàn fẹ́ràn kí nǹkan ní kókó pé òkè intanet fẹ́ ṣe rí people are ready to help you baba wa lẹ jẹ́ àgbàdẹ tí ń dé mo gbọ́ Ọlọ́run gbọ́ pé ẹ rí àánú gbà orí ẹfẹ lẹwà èrò pọ̀ tán wò yín ó yá kí lẹ fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ àwọn olùfẹ́ yín kí lẹ àánú wo lẹ béèrè. àánú mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ àgbàlá Gabriel àgbàlá àánú àgbàlá ìtúsílẹ̀ bàbá ojú òní ti yín o àmín ẹ ní ṣe lásán agbára Ọlọ́run ní ṣe yín ní agbèrò tí ò bọ́kọ̀ lọ àmín okun àtagbára tó lè ọ̀fẹ́ pípẹ́ tẹ́ fi rìnrìn àjò náà Elédùmarè bá rìn jù àmín bàbá àmín ẹ̀yin olólùfẹ́ àmín ojú òní ti yẹ ní ná kankan tó rí mi o ẹ ní táwọ́ náà ẹ ní tààkà lágbára Ọlọ́run ẹ ní ṣàárẹ̀ o ẹ ní ṣàárẹ̀ o ẹ máa rí ṣe ẹ máa rí náà máa rí lò àárẹ̀ ò ní ṣe yín ẹ ṣàánú mi ni ẹ jẹ́ kí n bọ́ kóònù wàhálà ọ̀kadà ń gúngùn. gbàgbójú bàbá ẹ jẹ́ kí n bọ́ kóònù wàhálà ọ̀kadà gúngùn ọgbọ́n bẹ nínú arọ tèmi náà actor ni mí. ọgbọ́n bẹ nínú arọ yín. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ni ò sí. bàbá ẹ jọ̀ọ́ ẹ má ṣomijé lójú o. ẹsẹ̀ ni ò sí. bàbá ẹ má ṣomijé lójú o. ẹsẹ̀ ni ò sí. ẹsẹ̀ ni ò sí ìkọlọ ṣàlọ. ọgbọ́n bẹ ní ẹsẹ̀ arọ. bẹ́ẹ̀ni ìlú mi lẹ́sẹ̀ arọ. ẹsẹ̀ ni ò sí. ẹ ṣàánú mi kí n kúrò nínú onítíátà lọ́kadà mo ní sinimá tèmi náà tí mo lè yà. ẹ̀yin náà ní sinimá tẹ̀lé yà. bẹ́ẹ̀ ni fíìmù rẹ sórí wà tí mo lè yà. tẹ wá fẹ́ kán ràn lọ kẹlẹ ṣe iṣẹ́ kẹlẹ bẹ̀rẹ̀ fíìmù ni àbẹ́yìn náà fẹ́ bẹ̀rẹ̀ ṣàbí kí ẹ̀kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ torí pé iṣẹ́ wa náà ní ìsìn orúkọ lásán ni kò sówó ń bẹ̀ mọ́ kò sówó ń bẹ̀ àwọn kéèké àwọn ní wọ́n mọ bọ́ ṣe ń gbowó torí pé mi ò mọ fóònù tẹ̀ mi ò mọ̀wé mi ò mọ fóònù tẹ̀. ẹ wá fẹ́ káwọn yẹn ṣe. kán ṣe mí láàánú kí n bọ́ kí n máa jẹun rọrùn kí n máa gbégbé àlàáfíà kí n máa gbégbé ayọ̀ kí n máa yan Ọlọ́run ológo torí pé lójúmọ́ bá ti bẹ́ẹ̀ ọdún máa ń sọ fọ́lọ́run pé Olúwa ṣàánú mi oore tójú òrì tẹ́tí ọgbọ́ tẹ́nu ó ròyìn rẹ̀ Ọlọ́run ẹ bá wọlé tọ̀ mí Olúwa Ọlọ́run àánú ṣàánú fèmí náà ẹ ṣàánú mi ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel ojú òní tì yín ẹ ní ṣe lásán ẹ ní ṣe lásán o ẹ ní gbèrè tìjú lágbára Ọlọ́run ò ní rúkú yín wálé lágbára Ọlọ́run ẹ ní fọ́ bí ọmọ sí o lágbára Ọlọ́run ẹ ṣàánú mi ni ẹ ṣàánú mi jẹ́ ń bọ́ kù lóko ẹ bá ń wá náà kankan. ọ̀rọ̀ la gbọ́ yìí o bàbá ní àánú ni àwọn fẹ́ nọ́mbà tẹ́ máa pè sí 07054 900 751 bàbá àwọn ẹnìkan béèrè wọ́n níyàwó yín ń kọ́ ẹnìkan béèrè wọ́n níyàwó yín ń kọ́. ìyàwó mi wà ní òkè torí pé ńgbà táwọn bá lè wọ́n láàyè. wọ́n wá sá. wọ́n wà ní òkè nígbà tí alájẹ́ tó. wọ́n wà nílùú òkè. ok nígbà tẹ̀sí lásìdẹ̀ntì ìgbẹ́ náà ti ń ṣiṣẹ́. òun ló lásìdẹ̀ntì nígbà yẹn. ok wọ́n lásìdẹ̀ntì. wọ́n lọ tọ́jú ẹ̀. ok bàbá níyàwó àwọn wà nílùú òkè kí la fẹ́ ṣe fún bàbá ẹ máa pè sórí 070 54 900 751 bàbá ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ bí ẹ ṣe nílò ìrànlọ́wọ́ sí bí ẹ ṣe nílò ìrànlọ́wọ́ tó èrò ń wò yín wọ́n ń béèrè pé kí lẹ fẹ́. ẹ̀yin olólùfẹ́ ojú òní ti yan Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà o Ọlọ́run ní padà lẹ́yìn yín láyé ojú òní tì yín o ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi kí n pa ọ̀kadà àti kí n má gbọ́ ọ̀kadà mọ́ kí n máa ṣe business kí n má tẹ̀ máa lọ sí location tí n bá ti location lè kí n máa padà síbẹ̀ kí n má location lè kí n máa padà location mi ló náà mo ti rí lọ tẹ ẹ̀kan ní dákẹ́ lọ́gbọ̀n tí mo rí lọ èló mo ti ń gbà èló ni mo ń gbà ọ̀kadà yìí náà mo fi ń gbéra torí ọmọ ò ṣe ọ̀jẹ̀ ni mí mo ò ṣe mi má ṣe mi ní jẹ ọmọ mi dẹ̀ wà léèwé wọ́n wà léèwé. ẹ lọ́mọ tó wà léèwé bẹ́ẹ̀ ni òun dàṣọ́ wà bí. jùwọ́n. ok bàbá máa láwọn lọ́mọ tó wà léèwé wow ṣé first boy yìí ni. no second boy mi. second boy yìí ni. oh aunty how are you. the lovely kí lórúkọ ẹ.
mi sọ̀rọ̀ sókè. Àtilọ́lá Felicia Olúwájú. Àtilọ́lá Felicia Olúwájú wọn. Ṣé dáàdì gangan ni? Is he your dad? Ẹgbọ́n mo lẹ́wà. O sọ̀rọ̀ sókè àǹtí mi. The Òkè Ògùn Polytechnic Ṣakí. The Òkè Ògùn Polytechnic Ṣakí. Báwo wá ní school ẹ̀ ṣó ń lọ? Ó ń lọ ẹ̀ manage. Ṣé dáàdì yìí ṣé báwo ni báyìí? Àwọn ń try best wọn lóun ti parí ND ní project mo ṣe ni. O ti parí ND, wọ́n try best wọn. Wọ́n fẹ́ further mọ̀ sí HND. So bó wá ni? Ìrànlọ́wọ́ náà ni mo dúró dé after my year. Ìrànlọ́wọ́ dáàdì náà ló ń dúró dé. Àánú ó dẹ̀ dìde. Wọ́n náà dúró sẹ́yìn dáàdì báyìí. Mo mọ̀ pé àánú ó dìde. 07054900751. Mo sọ pé láàárọ̀ ẹnìkan ní kí n fún bàbá ní 50,000. Bá ṣe mú ẹnìkan pè mí, dáàdì iṣẹ́ tún lọ bó ni ẹ bá wọn fún un ní 30,000. Àwọn yẹn láwọn ṣetán, àwọn fẹ́ gbé bàbá, àwọn fẹ́ gbé wọn gègé. Ẹ wo in fact ẹlòmíràn sọ pé òun fẹ́ sọ yín di bàbá òun. Àwọn èèyàn feel pain nìyí. Àwọn èèyàn wo fídíò kékeré tí ẹ send wọ́n dẹ̀ really feel ẹ pé àwọn máa ní láti ṣe nǹkan kan. So ẹ wá máa bá àwọn èèyàn sọ̀rọ̀ báyìí ẹ̀yin èèyàn mi Àgbàlá Gabriel ti wà ń bí àánú mi ní kẹ́ṣe. Ẹ máa pè wọlé sórí 07054900751. Kọ́ yẹn ti rí bí ó yẹ bàbá. Ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel wọ́n ti wà lọ́dọ̀ mi báyìí o. Wọ́n ti wà lọ́dọ̀ mi o. Ọlá ayé náà ni ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi, ẹ daṣọ bò mí o. Ẹ daṣọ bò mí o. Ẹ mú mi kúrò nínú iṣẹ́ o. Ẹ daṣọ bò mí. Ẹ daṣọ bò mí, ẹ fẹ́ bò mí láṣìírí o. Ẹ jọ̀ọ́ o, àánú yín ni mo béèrè fún. Ṣe mí láàánú. Ṣe mí láàánú o. Ṣe mí láàánú ẹ jọ̀ọ́. Bàbá ní ẹ daṣọ bò mí. Ìjọ ìrànlọ́wọ́ yín o, ẹ dákun ẹ má jùjọ ojú òní tì yín o. Àmín. Ojú òní tì yín o. Àmín. Ẹ̀yin fi tì yín ṣe tẹlòmíì lágbára Ọlọ́run. Àmín. Lágbára Ọlọ́run àlọ́ àbọ̀ yín. Ọlọ́run máa bá yín. Ọlọ́run máa bá mi pa yín. Àmín. Lágbára Ọlọ́run. Àmín. Àmín. Ẹ ṣàánú mi o. Àmín. Àmín. Ṣàánú mi tí nílẹ̀ mi tí ní kíní ọ̀kadà náà mọ̀ ń gún. Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Àánú yín ni mo béèrè o. Ẹ ràn mí lọ́wọ́ o. Ojú òní tì yín. Ẹnìkan lóun fún yín ní 50,000 naira bí báyìí. 130,000 sir. 130,000. Ti bá mi fún ọ lówó ẹ bá mi máa sọ pé wọ́n ṣe é o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí wọ́n yẹn máa ròkè. Mo fẹ́ káwọn èèyàn Owó yẹn máa ròkè. Àmín. Lágbára Ọlọ́run ẹni náà kẹ́kẹ́ lórí mi. Àmín. Ẹni sáré o. Lágbára Ọlọ́run ẹni sáré. Ẹni sáré àárẹ̀ ò ní ṣe. Oníṣọmọ yín. Oníṣẹ́ ń tẹ́ wò. Lágbára Ọlọ́run ojú òní tì yín. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ àbùdí nítorí òkun o. Ọlọ́run bàbá ń fọ̀pọ̀ rọ́pò fún yín. Gbogbo bí tẹ́ bá ti ń mú báyìí, Ọlọ́run máa fi ọ̀pọ̀ rọ́pò fún yín. Lágbára Ọlọ́run. Kò ní tán bẹ́ẹ̀ o. Kò ní tán bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ ọ́. Àṣírí yín ò ní túkú. Ẹnìkan mú àbá ní 20,000 naira. 150,000 naira sir. 150,000. Bí èsùn tẹ́rẹ́tẹ́rẹ́ ṣe máa ń dìbò nìyẹn o. Tó bá ti wá ń fún yín bàbá ẹ máa dúpẹ́ lọ́wọ́. Mo dúpẹ́ mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín o. Ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé tẹ́ fẹ́ kí bàbá 07054900751 07054900751. Mo gbọ́ Ọlọ́run gbọ́ pé Ọlọ́run ti dìde. Ìfẹ́ ọ̀tá ò ní ṣẹ lórí ayé yín o. Ìfẹ́ ọ̀tá ò ní ṣẹ lórí ayé yín o. Lágbára Ọlọ́run ẹ̀ ní ṣírin o. Ẹ̀ ní ṣírin ẹ máa lọ ẹ máa bọ̀ rí ojú òní tì yín o. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Àná Ọlọ́run àwọn afọ̀hún náà ayé yín ni. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń dá sí ayé mi tẹ́ ń dá sí ayé mi tẹ́ ń dá sí ètò ìdílé mi báyìí. Ọ̀run á máa dìde fún yín ni. Ní gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ti ń pe Ọlọ́run máa dá yín lóhùn ni. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ti ń bọ́lọ̀ sọ̀rọ̀ lọ́hùn ẹ ti ẹni tí ìbẹ̀tọ́ lọ́hùn ti máa fún yín. Ẹni tí máa béèrè torí pé wọ́n ní òkè báyìí lọ́wọ́ afúnni gbé lágbára Ọlọ́run. Ẹ máa lọ sókè ni. Ẹ máa lọ sókè ni. Bí ẹ bá dẹ̀ fún yín a máa rí gbà ní lágbára Ọlọ́run oore tó jóore lọ Ọlọ́run máa bá ń fi fún yín padà lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Déwùmí ọmọọba ó ní I will send 100,000 to him now. Déwùmí ọmọọba bàbá sọ pé ìyàwó àwọn wọn ní wọn ìbẹ̀lẹ̀ náà àgọ́ ààrẹ. So Déwùmí ọmọọba ó ní I sent 100,000 for him now. Ẹ dúpẹ́ lọ́wọ́ Mr. Adéwùmí ọmọọba. Adéwùmí ọmọọba. Dúpẹ́ gan lọ́wọ́ wọn. Ojú òní tì yín o. Ojú òní tì yín o. Ẹ ṣé mo dúpẹ́ wá máa ròkè. Ẹ máa rí náà ẹ máa rí lọ ẹ máa rí jẹ ẹ máa rí mu. Ẹ ní fàìsàn ló gbà.
ẹni sáré o àárẹ̀ ò ní ṣe yín lágbára Ọlọ́run oníṣẹ́ ń dáwò ẹni gbúrò òkèrè bọ́kàn jẹ́ lágbára Ọlọ́run lórí ọmọ lórí ẹbí ẹni gbúrò òkèrè bọ́kàn jẹ́ lágbára Ọlọ́run àánú Ọlọ́run máa fún ọ̀nà ayé lágbára Ọlọ́run Ọlọ́run bá mi fọ̀pọ̀ rọ́pò mo dúpẹ́ gidigidi gbogbo ẹ̀yin táwọn mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ ojú ò ní tì yín ẹ ṣe mo dúpẹ́ ojú yín ò ní fọ́ ojú yín ò ní fọ́ ẹ̀ ní yarọ. ẹni tó lò máa send 100 yẹn wọ́n ti send ẹ o. 250,000 naira. wọ́n ti send 250,000 naira. 250,000 naira. ẹ ṣe mo dúpẹ́ bàbá ẹ ṣe ẹ dúpẹ́ dáadáa. mo dúpẹ́ gidigidi. Mr. Adéwùmí ẹ ṣe o Mr. Adéwùmí mo dúpẹ́ o mo dúpẹ́ Ọlọ́run bá mi san yín lẹ́san rí lágbára Ọlọ́run ojú ò ní tì yín o ẹni fàìsàn ló gbá o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gbẹ̀yìn olólùfẹ́ Àgbàlá Gabriel ojú ò ní tì yín o ẹni ná kátàkà tó rí mi lágbára Ọlọ́run ẹni táwọ́ náà o ẹni tára kàkẹ́ tó jẹ lágbára Ọlọ́run mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ojú ò ní tì yín. ẹnìkan ló ń fún 20,000 mo dúpẹ́. 270,000 naira. ẹ ṣé o God bless o 270,000. ẹ ṣé mo dúpẹ́ God bless o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run alààyè ọba àwọn bàbá ìkú ọba tí ń jẹ́ èmi ni ọba lónìí ọba títí ayé Ọlọ́run alààyè o ọba àwọn bàbá. ẹnìkan ló ń fún 10,000 naira. 280,000 naira. ẹ ṣé mo dúpẹ́ 280,000 naira. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́. bàbá táwọn yẹn bá dákínì fún yín kí lẹ fẹ́ ṣe first thing kí lẹ kọ́kọ́ fẹ́ ṣe náà iṣẹ́ wo lẹ kọ́kọ́ fẹ́ ṣe. business pọ̀ tí èèyàn lè ṣe tí mo lè ṣe pé tó máa rọ̀ mí lọ́rùn pé wá ṣọ́ọ̀bù kan. ṣe fẹ́ fi ọ̀kadà lẹ̀ ni. mo fẹ́ fọ̀kadà lẹ̀. bàbá ẹ ṣú ọ. mo fẹ́ fi ọ̀kadà lẹ̀ tí bí mo ṣe wà yín nísìnyí gbogbo bí wà láti bí wà lọ́wọ́ rẹ̀ mi ò gbádùn rẹ̀. ògo bí sí bí ẹ gbádùn ẹ. mo fi ń gbé ró. ṣe gbọ́n tí bàbá sọ bàbá ní ògùn ẹ tún sọ. Ògùn mo fi ń gbé ara mi ró bí mo ṣe wà lágbo bí báyìí kó máa tí bá ń kí n bẹ̀rẹ̀ báyìí gbogbo bí o máa fà mí so báyìí ni kó máa dùn mí gbogbo bí báyìí. ẹ kí tẹ́ bá rà nù yẹn kí wà lẹ fẹ́ kí lẹ máa kọ́kọ́ ṣe. màá kọ́kọ́ lọ ṣe business yìí mo. irú business àwọn èèyàn fẹ́ mọ̀ irú kí lẹ mọ̀ ṣe kí lẹ fẹ́ go into ìfẹ́ ẹlòmílẹ̀ ló ń gbé tẹ́ fẹ́ ṣe gan kí lẹ fẹ́ máa ṣe irú business wo bàbá àwọn èèyàn ń wò yín bàbá. ọba tí ń jẹ mi bàánú gbé ọgá àwọn èèyàn lógo. irú kí lẹ rò pé ẹ tí ẹ lè ṣe. wọ́n máa ṣe kára yìí káta yìí. ṣe pé tẹ́ bá sọ làwọn èèyàn gbọ́ pé máa ṣe so tẹ́ bá sọ làwọn èèyàn mọ̀ wọ́n pé bàbá yìí ń tọ́ làwọn fẹ́ ṣe ni àwọn èèyàn dẹ̀ máa expect pé ntí wọ́n fẹ́ ṣe in fact a tún mú kí ìrànlọ́wọ́ 20,000 kan bí báyìí. 300,000 naira sir. lẹ́nu sí 300,000. Yes sir. èmi àwọn wòlíì bàbá ẹ dúpẹ́. mo dúpẹ́ ọpẹ́ mi ọ̀tán o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o ojú òní tì yín o àmín ọwọ́ yín máa ròkè o àmín mo dúpẹ́ gidigidi náà ò ní tán lọ́wọ́ yín o àmín ẹni ṣàárẹ̀ o àmín ẹni ṣàárẹ̀ ẹni fàìsàn ló gbà o àmín òkè báyìí lọ́wọ́ yín máa lọ lágbára lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ o àmín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o sà. Ògùntáyọ̀ Sọjí ó lóun fún wọn ní 20,000 naira. 320,000 naira. mo kí yín mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run máa bá mi dá sọ̀rọ̀ tí yín náà Ọlọ́run ò ní fi yín sílẹ̀ àmín ó jẹ́ lò ó 320,000 naira sir. lẹ́nu sínsìn 320,000 àmín bàbá yẹn sọ fún ẹyà ẹ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ máa àánú yẹn àánú mi ni ẹ ṣe. ẹ ṣàánú mi torí inú mi dùn sí tí ẹ̀mí mẹ́ńtò kọ kínní yìí inú mi dùn sí tẹ́ni sọ I want to tell him mo fẹ́ kán kọ́kọ́ rò náà ni Yẹ́misí Òtòkìtì ó ní bàbá should be a cement dealer ọlọ́run mi láti fi ní that's my thought yes you are right mo fẹ́ sọ fún bàbá pé bàbá ẹ ṣe máa já sìmẹ́ǹtì kẹ́ ẹ máa ta sìmẹ́ǹtì. wà òkè mo ń ronú sí gbogbo lè torí ẹ mọ̀ nígbà téèyàn bá ní owó lọ́wọ́ orí èèyàn ní pé láti ẹ̀sìn pé kí lẹ pé orí èèyàn ní pé èèyàn ní lè ronú jinlẹ̀ dáadáa pé òkè báyìí nǹkan báyìí bẹ́ẹ̀ tí ọkàn bá balẹ̀ tó wà lọ́wọ́ èèyàn lè ronú. Lẹ́gbẹ́ má ti gbọ̀kadà lọ láti àárọ̀ ọdún dalẹ́ inú òrùn nínú gbogbo ẹ̀ báwo lọ́pọ̀lọpọ̀ ṣe fẹ́ sẹ́tù àwọn ọmọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò wú sínú ọ̀kadà mi ò di aláàbọ̀ ara mo dúpẹ́ fọ́lọ́run wọ́n yin ológo ọba àwọn ọba
ṣé ẹ máa ta sí bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni ẹ máa ta sí bẹ́ẹ̀ni bàbá máa mọ business ṣe because alápọn ni wọ́n bíbélì pé owó alápọn láwọn mú sanra ó yẹ bàbá àwọn yẹn sì ń wòyìn wọ́n ń wòyìn pé ẹ bá wọn sọ̀rọ̀. ẹ ṣé mo dúpẹ́ ojú òní tìyín o ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel ojú òní tìyín ojú òní tìyín ó jẹ́ lóòótọ́ fún wọn báyìí. 320,000 naira, sir. 320,000, sir. 320,000 naira, sir. 20,000 kan náà. 340,000 naira, sir. 340,000 naira, sir. Wọ́n ti ń ṣàánú bàbá. Wọ́n ti ń ṣàánú bàbá. Bàbá ẹ ra àánú gbà. Ẹ máa rí àánú gbà. Ẹ máa rà àánú gbà. Ẹ máa rà àánú gbà. Ẹ gbọ́dọ̀ mú mi ẹ̀kan lójú o. Inú mi dùn. I'm happy. Ọlọ́run ò ṣe o. I'm happy. Ọba tí ń jẹ́ èmi ni Olúwa ṣe o. Ọba àwọn ẹ ṣe o. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Ojú òní tì yín o. Ẹ ṣé o. Thank you so much. Really appreciate it. Thank you so much. Wà á kúnlẹ̀ tí wà á dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣàánú dájú. dájú. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. A dúpẹ́ àmọ́ olóore. Ẹ ṣé gan ni. Bẹ́ẹ̀ ṣe dá sọ̀rọ̀ family wa. Ọlọ́run máa bá a dá sọ̀rọ̀ ẹbí tí yín o. Ẹ wo bá ti ṣe jọ bàbá ẹ̀. Òbí tí táyán lẹ́sẹ̀ Ọlọ́run máa bá yín bò. Àmín. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. Mo really appreciate it. Mo tẹ mọ̀ kan tó fẹ́ sọ. I don't know how to really mọ̀ kan tó fẹ́ sọ. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. Ẹ ṣé. Oya bàbá ẹ máa oya aṣùwà lórí ẹ ọmọ bàbá nìyẹn o. Ẹ ṣàánú mi o. Bàbá ẹ má kúnlẹ̀ bàbá ẹ má kúnlẹ̀ irọ́ èmi náà kúnlẹ̀ àní ẹ má kúnlẹ̀ bàbá. Mo dúpẹ́ gidi lọ́wọ́ bàbá ẹ má kúnlẹ̀ bàbá ẹ má ẹ dìde ẹ má bá ń gbé bàbá dìde ẹ dìde please stand up bàbá ẹ jọ ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ojú òní tì ẹ jókòó bàbá ẹ jọ ẹ dìde bàbá. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín o, ẹ ní náà kankan tó rí mi, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi, ẹ ṣàánú àwọn ọmọ mi, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o, èmi ò kàwé o, èmi ò kàwé, àmọ́ àwọn ọmọ mi bá mi ṣàánú wọn ẹ dákun, mi ò kàwé o, mi ò kàwé o, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi ojú òní tì yín o, ẹ ṣé mo dúpẹ́ o, ojú òní tì yín ẹ ní náà kankan tó rí mi o, ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ọmọ ẹ máa kàwé máa kàwé torí Ọlọ́run torí Ọlọ́run má sunkún okay what's your name? Felicia don't cry. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín o ẹ ṣé mo dúpẹ́ gan-an mo dúpẹ́ gan-an mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o. Wọ́n fún wọn 20,000. 360,000 naira, sir. 360,000. Bàbá ẹ má dọ̀bálẹ̀. Ẹ ṣé o. Bàbá ẹ má kúnlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Àwọn èèyàn. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Ojú òní tì yín o. Náà ní sán lọ́wọ́ yín. Ọwọ́ yín máa ròkè. Ọwọ́ yín máa ròkè o. Ẹni náà kan tán kan tó rí yín lágbára Ọlọ́run. Ẹni fàìsàn ló gbà o. Lágbára Ọlọ́run. Ojú òní tì yín o. Ojú òní tì yín lágbára Ọlọ́run. Ojú òní tì yín o. Kíbi tẹ́ ẹ bá wà àánú Ọlọ́run máa fún un náà ayé yìí. Mo ń bọ̀ Olúwagbénga Fáládé only you made me cry baba's daughter. Only I support with 100,000. 460,000. 460,000. Bàbá ẹ má kúnlẹ̀. Bàbá ẹ má dúpẹ́ mo dúpẹ́ gidigidi lọ́wọ́. Bàbá ẹ má kúnlẹ̀ ẹjọ́ kúnlẹ̀ fún ẹjẹ́ kúnlẹ̀ ẹ má lọ. Ẹjẹ́ inú ẹ bàbá ẹ dìde ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ please stand up ẹjọ́ ẹ ṣé mo dúpẹ́ gan ojú òní tì yín. Àmín wọ́n lọ́mọ yín mú káwọn sunkún gan kí lórúkọ ẹni ẹ náà o Olúwagbénga Fáládé ó ní you made me cry baba's daughter ó ní ọmọ bàbá jẹ́ káwọn sunkún lóhun support pẹ̀lú 100,000 God bless you God bless you. Ẹ ṣé mo dúpẹ́ o Mr. Fẹ́mi Fáládé ẹ ṣé gan o ẹ ṣé gan o bá ń gbójú ọmọ yẹn táwọn ọmọ yín bá ti ń dé wọn bá àánú pàdé o lágbára Ọlọ́run ẹni bọ́sọ́wọ́ agbé nípa o wà á kàwé ọmọ yìí. Ẹ ṣé o ẹni bọ́sọ́wọ́ agbé nípa o kí ló ló wà náà ẹni kó bá yín o. Pẹ̀lẹ́ ó máa ń sweat gan. Don't sweat. Sorry. Sorry, I'm not bad today. Ó jẹ́ lóòótọ́ fún wọn. 460,000. 460,000. Yes, sir.
460,000 naira. ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. ojú òní tì yín o. ẹ ṣé bọ́ sọ́wọ́ lọ́wọ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé o. ẹni bọ́ sọ́wọ́ ẹni rí kú he o. Ẹ ṣé lágbára o. Ọlọ́run àbọ̀ Ọlọ́run máa dájú lórí yín. Amen. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé o. ojú òní tì yín. ẹ ṣé o. ẹ ṣé mo dúpẹ́. mo dúpẹ́ gidigidi Ọlọ́run alààyè tó bá àwọn ọba. Ọlọ́run àánú. Ọba. gbogbo ọ̀gá mo yàn lógo Ọlọ́run. Bàbá ń dúpẹ́. Bàbá ń dúpẹ́. olóṣèlú lórí máa ń sọ pé Ọlọ́run àní oore tó jú òrì títí ọgbọ́ ẹnu ròyìn rẹ̀ tó ti pẹ̀sẹ̀ mọ́ wọ́n fún ọ ní 20,000 bí o. 480,000 naira. 480,000 ó jẹ́ naira. 480,000. Wow. ẹ ṣé mo dúpẹ́ o. mo dúpẹ́ o. ẹ ṣé o. bẹ́ẹ̀ ṣe ń dá sí ọ̀rọ̀ ayé mi báyìí Ọlọ́run máa bá mi dá sọ̀rọ̀ ayé mi. àánú Ọlọ́run máa bá yín gbé. àánú Ọlọ́run ní fi ń sílẹ̀. ojú rẹ̀ àti àánú Ọlọ́run máa bá yín lórúkọ Jésù. ẹ nílò ìrìn àjò alọ́ọ̀dé. ẹ ní fi ojú jọ ọ̀daràn tó ń wá kiri. lágbára Ọlọ́run. Mo ń bọ̀. Hello sir. Daddy era sir. Jésù olùgbàlà ṣeun daddy. Yes sir. Sir? Yes sir. Yes sir. Amen sir. Yeah! Wọ́n láwọn fẹ́ mi ní 100. Wọ́n ní kí fún bàbá 200. That is 680,000 naira. ẹ ṣé mo dúpẹ́ o. 680,000 naira. Ẹ ṣé ní God bless you. ẹ ṣé mo dúpẹ́ o. Sá. Ẹ ṣé. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ẹ ṣé tẹ̀ ṣàánú bàbá yìí. Àmín Jésù. ẹ ṣé mo dúpẹ́. Bàbá 200, ọmọ 200. Yay! 880,000. Yay! 880,000. ẹ ṣé ọba àwọn ọba. Àánú aláàánú òdìdé fẹ́. ọba àwọn ọba. Àmì tọ́lọ̀ máa ń kọ́mọ gbọ́dọ̀ mọ̀ yìí. Tani táànú bá ti dìde, àánú ti dìde. Bàbá, ó jẹ́ 500,000. Bàbá 200, ọmọ 200. Wọ́n ní kébì náà ká 400,000 ra epo sí mọ́tò. 880,000 Mi ò naira. gbọ́ ẹ̀bọ̀dẹ́ yìí. Bàbá ẹgbà ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣé mo dúpẹ́ o. 880,000 naira. ẹ ní ná katakata tó rí mi lágbára Ọlọ́run. ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ ní sàárẹ̀. ẹ ní fàìsàn ló gbà lágbára Ọlọ́run. àánú Ọlọ́run ní fi ń sílẹ̀. tọmọtọmọ àánú Ọlọ́run ní fi ń sílẹ̀. ẹ ṣé mo dúpẹ́ o. kò ní tán lọ́wọ́ yín o. kò ní tán lọ́wọ́ yín o. ọ̀dà sá. Ẹ ṣé mi Sátánì. Ọmọ wọn ń dúpẹ́. ẹ ṣé gan ni sà, ẹ ṣé gan ni, ẹ dúpẹ́ gan, Ọlọ́run máa ràn yín Ẹ ṣé o. lọ́wọ́. Ní tẹ́sí mọ́ owó nàpọ̀ náà ní gbẹ. Ẹ ṣé gan ni sà, ẹ ṣé gan ni. Mr. ẹ má jẹ́ ń dá ẹ ní ṣubú sáà. Ọ̀pọ̀ ò ní bàyẹ̀ sáà. Ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Olúwa wa. 880,000 naira. 880,000 naira. Ẹ̀mí àwọn wòlíì. ẹ ṣé o. ẹ ṣé o. Ìpè ti bẹ̀rẹ̀ wọlé o. Hello. ẹ ní ṣubú Yes sir. Yes sir. Era sir. Àmín sir. Àmín. Dádì ẹ jókòó. Ẹ jókòó. Sir. Okay sir. Kí n má dárúkọ ẹni tó ń sọ̀rọ̀. Nípa ọ̀rọ̀ skọ̀ ọmọ bàbá. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ti parí ẹ̀ǹdì lókè òkun òdìbà. Bẹ́ẹ̀ni, ó ti parí ND sir. Ó dẹ̀ fẹ́ sì lè jẹ́ǹdì. Bẹ́ẹ̀ni sir. Òkè máa fún yín ní Nàìjíríà nọ́mbà mi sí. Yes sir. Máa drop ẹni fẹ́ pè jáde. Okay sir. Kó jà sí Nàìjíríà nọ́mbà ẹ̀ lórí WhatsApp. It's my line. Yes sir. Yes sir. Ọmọ bíbí ìlú Ṣakí ni ní àgbà rẹ̀ dẹ̀ ní bàbá. Ọmọ ìjọ ní wá. Ọmọ ìyá kan náà ni wá. So máa gbé school fees ẹ̀ ní HND1, HND2. Bàbá láwọn máa gbé skúù rẹ̀ ní HND1, HND2. Gbogbo tí ó ṣe skúù wọn láwọn gbé gbójú ẹ̀. Sá. Máa drop Nigerian WhatsApp number mi sí. Yes sir. Ndọ́pọ̀sọ̀ ló ṣe. Urban and regional planning. Ẹ́. Urban and regional planning. Ọ̀bá iná yóò tàn sí. Ẹ bá ń wá náà yẹn tàn. Kí ló pé? Urban and regional planning. Ojú ẹ̀ mà ti ń wú kí ló dé. Urban and regional planning.
ṣe ẹni tó lóun rí ìdí ní ẹ̀sà. màá drop WhatsApp number Nàìjíríà mi fún mi sí fún message. ok sir. bàbá láwọn gbé school ẹ̀ tí ó fi parí HND. ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé o. bàbá ẹ jókòó. Daddy, God bless you, ẹ sir. ṣé mo dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́ o. Saki ogún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Asabari ọkọ̀jẹ́ ológun ọ̀kárẹ́. Ọ̀rẹ́ bá yá ẹran sólógun ọjọ́ ìjà bá yá ẹran sádà Asabari. Ẹ ní gbé sájò. Ẹ ní gbé sájò. Ẹ ní tó kó òròkòdókòrò láti ọ̀rọ̀ náà. Ẹ ní dààmú tọmọtọmọ ẹ ní dààmú lágbára láwọn ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o nǹkan ní sàwọn ọmọ yín o ẹ ní dààmú lórí àwọn ọmọ lágbára àwọn ọmọ yóò ní dààmú kán tó rí jẹ kán tó rí ṣe lágbára Ọlọ́run ọ̀nà máa ṣí fún ọ̀nà máa là fún ọ ní lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o ojú òní tì yẹn ṣé mo dúpẹ́ o. bàbá ń dúpẹ́ o. ẹ ṣé o ẹ ṣé o bàbá ń dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ bàbá ń mo dúpẹ́ dúpẹ́ o. gidigidi lọ́wọ́ yín ojú òní tì yín. 880,000 wọ́n ti naira. fún 10,000 bí. 890,000 20 kan náà ti wọlé báyìí. 910,000. ó jẹ́ 910,000 naira. ẹ̀mí àwọn wòlíì. ẹ̀mí mímọ́ o ṣé o. ẹ̀mí àwọn wòlíì. ìwọ kúkú lágbára wa. ẹ̀mí mímọ́ o ṣé. ó yá a sì níbi 10 minutes sí ẹ máa pè wọlé 07054. ẹ ṣé mo dúpẹ́. bàbá ti rẹ́ lò ó. 910,000 naira. 910,000. 910,000. lẹ́nu sìn. ẹ ṣé o lẹ́nu ẹ sìn. ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. 910,000. mo dúpẹ́ o mo dúpẹ́ gidigidi lọ mo mọ̀ ọ́ lóore lágbára Ọlọ́run ẹ̀ ní ṣìrìn wọ́n ti ẹ̀ ní gbé sájò lágbára Ọlọ́run. ẹni tó lò wọ́n fún 400 ẹ ti sẹ́ǹdì ẹ̀ ó ti wọlé. Hallelujah. ó ti wọlé. ẹ ṣé mo Ẹ dúpẹ́ ṣé o. o. Dádì àti rí ó ti wọlé o. Bẹ́ẹ̀ ni ó tà 1 naira ní Àbújá dádì èmi náà ti fi 1 naira kún. Thank you, Daddy. You will not fall, sir. Ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ní ṣubú Àmín. ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní dààmú lórí ọmọ ẹ ní dààmú lórí aya agbára Ọlọ́run ẹ máa lọ rí máa bọ̀ ẹ ní fojú jọ̀dá ẹ ní kó báyìí ní kó báyìí lágbára Ọlọ́run. sọ wọn máa rọ sókè o ẹ ṣé gan ni lágbára Ọlọ́run iṣẹ́ yóò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ Àmín. ẹ ṣé gan ni sọ Àmín. ẹ ṣé gan ni. Ẹ̀yin táwọn olórí Instagram àwọn àbẹ̀ God bless you, Daddy. God bless you, sir. We love you, sir. Ẹ ṣé, sir. Yes, 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 sir. My parents are going. Thank you, sir. Thank you, sir. One for only 10,000 bill. 920,000 naira. 920,000 naira. 920,000. 920,000 naira. ẹ ṣé mo dúpẹ́ orí mi ẹlẹ́dàá mi ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́. Wọ́n tún fún ọ ní 10,000 bí náà. 930,000. Mi ò gbọ́ ẹ o. 930,000 naira. Bàbá ẹ dìde, dádì ẹ ọba tí ò jókòó. láfiwé ọba tí ò Dádì ẹ láfiwé jókòó, dádì ọba ẹ tí ń jókòó. ké èmi ni àríro àlá ọba lónìí ọba títí ayérayé ní pẹ̀kun ọba tí ó yí tí ò sẹ́ni tó lè pa Aláàánú Ọlọ́run. ọba tí ó pa tí ò sẹ́ni tó lè yí ọba tó sọ pé bẹ́ẹ̀ ni tí ò sẹ́ni tó pé bẹ́ẹ̀ kọ́. Ẹnìkan tún fún ọ ní 10,000 naira. 940,000 naira. 940,000 naira. 940,000 naira. Yes, mo sir. dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé. 940,000. Ẹ ṣé o. 940,000 naira. Lẹ́nu sìn náà bí. 940,000 naira. Bàbá mo bá yín yọ̀, mo bá yín yọ̀. Ọlọ́run ṣé o. Àánú ó dìde fún yín. Amen. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Màmá kan náà tún pè wọlé nísìn. Máa kan náà tún pè wọlé nísìn. Ẹ ṣé gan gbẹ̀yìn olólùfẹ́ ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run máa nífẹ̀ẹ́ yín o Ọlọ́run máa nífẹ̀ẹ́ yín o ọ̀fọ̀ ọ̀tá ò ní bà yín lágbára oko ọ̀tá ò ní bà yín lágbára oko ọ̀tá ò ní bà yín lágbára ẹ ṣé mo dúpẹ́ o ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fẹ̀yìntì sunkún ọmọ lágbára Ọlọ́run ojú òní tí ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá ẹ mọ̀ kún lẹ́sẹ̀. ẹ jẹ́ n kún ẹ lẹ́jẹ́ n dúpẹ́ ẹ jẹ́ n kúnlẹ̀ ẹ jẹ́ n dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ Bàbá ojú òní tì yín ẹ ṣé o ẹ ṣé o. Àǹtí náà tún dúpẹ́, òun náà tún dúpẹ́. ẹ ṣé gan ni màá Òun náà tún dúpẹ́ ẹ o. àwọn olórí ẹ
ẹ ṣé o. 940,000 naira. Wọ́n fún wọn 10,000 bí again. 950,000 naira. Ó jẹ́ 950 àbí? Yes, sir. Lẹ́nu sí 950. ẹ ṣé o. Bàbá ẹ jókòó. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ o. Ojú òní tì yín o. ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ò ṣé o. Bàbá ẹ jókòó. Ọwọ́ yẹn á máa ròkè o. Gbogbo ẹ̀ tẹ́ ṣàánú mi, Ọlọ́run máa ṣàánú ẹ̀yin náà. Tọmọtọmọ Ọlọ́run máa bá mi ṣàánú. Ọlọ́run ò ní pín yín. Ìràwọ̀ yóò ní wọ́ ọkùnrin. Ògo yóò ní wọ́ mi. Sọ́mọ ògo yóò ní wọ́ mi. Ìràwọ̀ yóò ní wọ́ ọkùnrin láyé. Nígbà Ọlọ́run ẹ máa rí ṣe o. Ẹ máa rí ṣe o. Ẹ kéré òkò délé o. Ẹ ní sàárẹ̀ o. Lágbára Ọlọ́run wọn ní dìpọ́ọ̀tù yín. Lágbára Ọlọ́run ní dìpọ́ọ̀tù yín. Lágbára Ọlọ́run ojú òní tì yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. 950,000 naira. Ẹnìkan ló ń fún ọ ní 40,000 naira. 990,000. 990,000. Yes, sir. Lẹ́nu sí 990,000 naira. Lágbára Ọlọ́run ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. Lágbára Ọlọ́run ikọ́ ìpéjò ẹ ní rí wàhálà. Ẹ ní rí wàhálà o. Ẹ ní rí wàhálà ẹ ní fàìsàn ló gbà. Lágbára Ọlọ́run Ọlọ́run máa bá mi bùkún yín o. Ẹ máa lọ rí o. Ẹ máa bọ̀ rí. Lágbára Ọlọ́run ojú òní tì yín. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé ojú òní tì yín o. Ẹ ṣé mo dúpẹ́. 990,000 naira. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé ojú òní tì yín. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹnìkan ló máa fún 5,000 naira. 995,000 naira, sir. 995,000 naira, sir. Ọlọ́run ẹ ṣé. Ah! Ẹ ṣé. Ọlọ́run ọba ẹ ṣé o. 995,000 naira, sir. Ah! Lógo ọmọ yìnyín lógo. Ó jẹ́ lò. 995,000 naira, sir. Mo fẹ́ ka kọ́mẹ́ǹtì ẹnìkan ni mo dẹ̀ fẹ́ mo ń wo mẹ́sẹ̀jì ẹnìkan. Mo wo bàbá ẹ dìde, dádì ẹ dìde. Dádì ẹ dìde, dádì ẹ dìde, dádì ẹ dìde. Ẹ ṣé mo dúpẹ́ gan-an. Yes, sir. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ṣe. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Àmín. Ọlọ́run bá mi san yín lẹ́san rere lágbára Àmín. Ọlọ́run o. Lágbára Ọlọ́run ẹ̀ ní sàárẹ̀ o. Àmín. Ẹ̀ ní sàárẹ̀ o. Amen. Ojú òní tí ẹ̀ nínú ẹ̀ka tó rí mi lágbára. Amen. Ẹ̀ ní fojú jọ ọ̀rọ̀ tó ń wá kí. Àmín. Lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ o. Yes, sir. Ẹ ṣé o. Yes, sir. Ẹ ṣé mo Ó dúpẹ́. sì ń lọ, ó sì ń lọ. 995,000 naira, sir. Sọ́wọ́ ni náírà 95,000. Yes, sir. Náírà 95,000. Ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ ń sìn. Ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀. Ṣébì náà láwà. Ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀. Ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ o. Ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ Ẹ ṣé mo o. dúpẹ́ o. Ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Bàbá ẹ jókòó. Dádì ẹ dìde. Dádì mo wà lórí Ẹ ìkúnlẹ̀. ṣé mo dúpẹ́. Ẹ Dádì ṣé. ẹ jọ̀ọ́ ẹ jókòó. Ẹ ṣé mo dúpẹ́. Ojú òní tì yín. Àmín. Ẹ lọ́wọ́ sórí ètò lẹ́wà. Àlọ́ òde lágbára Ọlọ́run. Sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Sórí ètò lẹ́wà. Ẹ ṣé o. Ẹ sẹ́ndì ló. Wọ́n láwọn fún wọn ní 10,000 naira. 1,005,000 naira, sir. Bàbá tí 1,005,000. 1,005,000 naira, sir. Bàbá tí 1 million. Olú ẹ ṣé mo dúpẹ́. Ojú òní tì yín o. Ẹ Ẹ ṣé ní sàárẹ̀ o. Ẹ ní sàárẹ̀ ní fásitì olùgbà. Ojú òní ẹ ní náà kátàkátà rí. Bàbá tí 1 million. Lẹ́nu sí. Àmín. 1,005,000 naira, Ẹ ṣé sir. o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run ẹ ṣé o. Ọba àwọn ọba ẹ ṣé o. Pátá ayérayé Ọlọ́run àánú. Mo dúpẹ́ o. Ọba tí ń jẹ́ èmi ni ẹ ṣé o. Mo dúpẹ́ Ọlọ́run. Ọlọ́run àlàáfíà ẹ ṣé. Ọba àlàáfíà Ọlọ́run ìfẹ́ mo dúpẹ́. Mo dúpẹ́ o. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́. Ẹ máa bá ń gbé àwọn kọ́ yẹn o. Ẹ máa wo tí ó ṣẹlẹ̀. A sì ní ìṣẹ́jú mẹ́wàá níbí. Ẹ ṣé mo dúpẹ́ o gbogbo èèyàn ló ń gbàgbà gbígbẹ́. Mo dúpẹ́. Mo dúpẹ́ ojú òní tì yín. Ojú òní tì yín ẹni náà kátàkátà tó rí mi lágbára Ọlọ́run. Àmín. Ọlọ́run lọ́ba ẹlẹ́san Ọlọ́run bá mi san fún yín. Àmín. Ọlọ́run bá mi san fún Ẹ yín. máa ṣàmín. Ọlọ́run bá mi san fún yín o. Ìgbàrọ̀ ẹ̀ ní ìlọrin àjọ olóṣèlú. Ẹ ní kó báyìí ní kó báyìí. Ẹ ní fojú jọ̀dá tó ń wá. Lágbára Ọlọ́run ọwọ́ yẹn máa ròkè báyìí. Lágbára Ọlọ́run. Lójú oorun lójú àlá ni ẹ ní kàgbákò. Ẹ ní kàgbákò àgbákò ní kò yín. Lágbára Ọlọ́run ojú òní tì yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Kábíyèsí rí Ọlọ́run. Ẹ ṣé o. Kábíyèsí rí Kábíyèsí Ọlọ́run. ọba Ọba yíyọ̀. ọba àwọn ọba. Lẹ́nu sí 1 million naira. Yes, sir. Ẹ jẹ́ gbé kọ́ yìí. Hello sir. Hello sir. Yes ma. Hello ma. Daddy ẹ dìde. Yes.
Mọ́mí láwọn send 10,000. 1,015,000 naira, sir. 1,015,000. 1,015,000 naira, sir. ẹ ṣé o kò ní bàjẹ́ fún yín o ẹ ṣé o ẹ ṣé o ẹ ní fàìsàn lògbà lágbára Ọlọ́run o ojú ò ní ti ẹ ní náà kan tó lórí mi ẹ ṣé o ẹ ṣé o Yes, ma'am. ẹ ṣé o ẹ ṣé o dúpẹ́ o ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. Máa kílẹ̀ pẹ́. 50,000. 1,065,000 naira, sir. 1,065,000 naira. 1,065,000 naira, sir. Yes, sir. Lẹ́nu sìn. ẹ ní ṣìrì o mi ò lè tán lọ́wọ́ yín lágbára Ọlọ́run. 1,65,000 naira, sir. ọmọ aráyò ní fẹ́ bá fún yín lóúnjẹ jẹ o ọmọ aráyò ní fẹ́ bá fún yín Ẹnìkan fún 12,000. lágbára Ọlọ́run ẹ ṣé o. Ẹnìkan fún 12,000. 1,77,000 naira, sir. 1,077,000. ẹ ṣé o. 1,077,000. 1,077,000. mo dúpẹ́ o. 1,077,000 naira, sir. ẹ ṣé o. Ẹnìkan náà fún 1,000. 1,79,000 naira, sir. 1,079,000 naira. 1,079,000 1,000 kan náà wọlé mi. 1,080,000 naira, sir. 1,080,000 naira, sir. 1,080,000. Yes, sir. Bàbá ẹ dìde. ẹ ṣé Bàbá ẹ jọ sọ̀rọ̀ náà ẹ ẹ dìde. ṣé mo dúpẹ́ ojú ò ní tì Àmín. yín ojú ò ní tì yín Àmín. Hello. ojú tẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ ojú náà ò ní re lédè yín o agbára Ọlọ́run ojú ò ní tì yín ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe ń gbé kọ́ yìí. Hello ma sir. Yes sir. ẹ ṣé o. Daddy ẹ dìde mo ti ní kàn dìde. Mo ní kàn dìde. Yes sir, daddy ẹ jọ. Hello sir. 40 àwọn náà sọ lẹ́ẹ̀kan pa máa send 40 to ọbẹ̀. God bless you daddy. ẹ ṣé mo dúpẹ́ ojú ò ní tì yín o. Daddy ẹ dìde. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́ owó yẹn máa rò kí lágbára ẹ ní sàárẹ̀ lágbára Ọlọ́run. Hello sir. ẹ ṣé o. Hello sir. ẹ ṣé o. 11,000 naira. 1,91,000 naira, sir. 1,091,000 naira. Thank you, daddy. Thank you, daddy. ojú ò ní tì yín o. 10,000 kan ti wọlé ń bì. 1,101,000. 1,101,000. Hello. Yes, sir. Ọlọ́run bá mi fọkàn. 1,101,000 naira. 10,000 mi ti wọlé. 1,111,000 naira. And 10,000. ẹ ṣé o. 1,120,000 ló máa jẹ́. ẹ ṣé. So mo dúpẹ́. 5,000 kan ti wọlé o. 1,125,000. Ẹ́ 1,125,000. ẹ ṣé mo dúpẹ́. ẹnìkan ló ń wò àkáǹtì wà ń bẹ ó wà ń bẹ owó àwọn èèyàn ti ń wọlé ó ti ń wọlé ẹ ṣé owó àwọn èèyàn ti ń wọlé ẹ ṣé o. ṣe ti rí báyìí 1 kilo sílẹ̀ kan 1,125,000. 1.1 what? 25,000, sir. Hello ma. Yes mommy. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé ojú ò ní tì yín o. 20,000. Mommy go bless you. 1,145,000. Ojú ò ní tì yín. Ẹ ṣé mọ́mí. Ẹ ṣé mọ́mí. ẹ ṣé o. Ẹ ṣé mọ́mí. ẹ ṣé o. Torí kì í ṣe gbogbo ènìyàn. Thank you, ma. lórí àánú gba olú ẹ Ẹ ṣé ṣé, ma. ẹ ṣé. Yes, ma. ẹ ṣé mo dúpẹ́ mọ́mí o ẹ ṣé o ojú ò ní tì yín o. Yes, ma. ayé ò ní fọmọdà yín láàmú Àmín, lágbára Ọlọ́run àmín. ẹ ní sunkún lórí wọn lágbára Àmín, Ọlọ́run àmín. ẹ ní ṣìrìn lágbára Ọlọ́run Àmín. lágbára Ọlọ́run ẹ ní kàbákàbá. Hello ma. ẹ ṣé o ẹ ṣé o. Àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní kò wọlé. Hello ma. ẹ ṣé. Ma. Hello ma. ẹ ṣé. Hello mommy. ẹ ṣé. Ma. 50,000 naira. 1,195,000. 1,195,000. 1,195,000. Mommy, God bless you. Ojú òní tí yẹn ṣe mọ́ mi. 1,195,000. Ẹ ṣé mọ́ mi. Thank you ma. ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n dúpẹ́ o. Wọ́n dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́ wa o. Wọ́n dúpẹ́ o. ojú òní tì yín o. Wọ́n dúpẹ́ o. kò ní ṣàwọn ọmọ yín o. lágbára Ọlọ́run ọwọ́ yẹn máa rò kí. Àmín. kò ní sáńbẹ́ o. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ o. ọwọ́ yẹn máa rò kí. ìyá ò ní tán lọ́wọ́ yín. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel mo dúpẹ́ lọ́wọ́ yín. mo dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ yẹn máa rò kí. bẹ́ẹ̀ ṣe ń dá sí ètò Àgbàlá Gabriel lágbára Ọlọ́run máa dá sọ̀rọ̀ ayé. Àmín.
ìbùkún àgbọn ọ̀gbẹ Ọlọ́run bá mi ṣe fún yín 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 ẹ ní ṣàárẹ̀ o ẹ ní náà kan tó 5,000 kó ti wọlé o 1.2 million naira mi gbọ́ o 1.2 million naira 1.2 million lẹ́nu sí agbára ẹ̀yin kọ́ agbára Ọlọ́run ni agbára ẹ̀yin kọ́ agbára Ọlọ́run àánú tẹ̀rí gbà lónìí àánú tẹ̀rí gbà lónìí o agbára ẹ̀yin kọ́ agbára mi kọ́ agbára Ọlọ́run ni agbára mi kọ́ agbára Ọlọ́run ni àánú tẹ̀rí gbà lónìí o agbára mi kọ́. Bàbá gan sọ 1.2 million naira. Mi gbọ́ 1.2 million naira. 1.2 million naira. Wow. Mo bá yín yọ̀ bàbá. Mo bá yín yọ̀ bàbá. Ọlọ́run ṣeun fún yín. Ọlọ́run ṣeun fún yín. A sì ní ìṣẹ́jú 5 ká tó máa lọ. We have 5 more minutes. Bàbá ẹ dìde. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ pé wọlé bàbá ẹ dìde. Ẹ bá ń bẹ bàbá kan dìde. Ẹ bá ń bẹ bàbá kan dìde. Ẹ jẹ́ yín kà fọ́lọ́run àánú. Ọba àwọn ọba tí ń jẹ́ mi ni ọba lónìí ọba títí ayérayé àìsí. Ọba àwọn ọba mo gbé ọ̀gá mo yìn án lógo. Ọba tó pàtó ọ̀sẹ̀ tó lè yí. Ọba tó sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ìwọ ni. Ọba àwọn ọba ẹ ṣé o. Ọlọ́run ò ṣé o. Olúwa mo dúpẹ́ o. Ọlọ́run àánú mo dúpẹ́ o mo gbé yín ga mo yìn lógo. Ọba tó jẹ́ kí ọjọ́ òní wáyé. Ọlọ́run tí àjẹ́ kó bá mi nínú kòtò. Tí àjẹ́ bá mi nínú kòtò. Bàbá bẹ́ẹ̀ ṣe ń yìrà mọ́ bọ̀. Bẹ́ẹ̀ ṣe ń yìrà lọ́wọ́. Mò ń bọ̀ bàbá. Bẹ́ẹ̀ ṣe ń yìrà lọ́wọ́ lẹ́nìkan fún yín ní 50,000. 1.250,000 naira. 1.250,000 naira. Mi ò gbóre mi nínú kòtò. Mi ò gbóre mi nínú kòtò. Bàbá mi. Gbogbo ọjọ́ àti mi ò gbà nínú kòtò. Ọlọ́run mo dúpẹ́. Ṣé ń gbọ́? Ọlọ́run mo dúpẹ́. Mi ò gbóre nínú kòtò. Olúwo ṣe. Ọba àwọn ọba ẹ ṣe. Mi ò kú tògótògó. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Olúwa máa ń yìn ológun máa ń gbọ́ ọ̀rẹ́ dá. Ọlọ́run ọ̀run máa ń yìn ológun máa ń gbọ́ ọ̀rẹ́ dá. Olúwa ẹ ṣé o. Hello ma. Yes mommy. God bless you ma. 250,000 naira. Mommy kí lẹ sọ ma. 1.5 million. Jẹ́ ń gbọ́ mommy kí lẹ sọ ma. 250,000. 1.5 million naira. Ó jẹ́ 1.5 million. Mommy, the Lord bless you. Ọlọ́run kọrin yé lọ́ni kọrin yé. 1.5 million naira. Mo dúpẹ́ lọ́wọ́ yín mọ́mí o. Ojú òní tì yín ẹ̀ní nínú kàtàkàtà tó rí mi. Lágbára Ọlọ́run bá mi dùn yín nínú. Lórí ọmọ, lórí ìrìnàjò yín lórí iṣẹ́ Ọlọ́run máa dùn yín nínú. Lágbára Ọlọ́run máa dùn yín nínú. Ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín o. Ọlọ́run bá mi fọ̀pọ̀ rọ́pò fún yín. Lágbára ayé òní fọmọ pa yín lẹ́kún lágbára Ọlọ́run. Ẹ ní sunkún lórí ọmọ. Lágbára Ọlọ́run. Ẹ ṣé o. Olú ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you, mommy. Thank you, ma. Ọlọ́run máa ṣe o. God bless you, mommy. Ó jẹ́ lò 1.5 million naira. Ó jẹ́ 1.5 million naira. Lẹ́nu sísìn náà. Lẹ́nu sísìn 1.5 million. Kábíyèsí rí ọba àwọn ọba. Ìṣàgbára o. Kì í ṣe ìmọ̀ wa o. Ìwọ ni o. Ìwọ ni o. Ẹ jẹ́ àgbà kọ́ kékeré sí ká máa lọ. Ó ń bọ̀ wá pajúdé ká máa lọ náà. Ọlọ́run ò ṣe o. Orin èmi lẹ́ni àná tayé. Hello ma, mo ń bọ̀ ma. Hello ma, mo ń bọ̀. Dádì ẹ jókòó, dádì ẹ jókòó. Ẹ jókòó dádì ẹ jókòó. Hello ma. Ma. Mọ́mí láwọn fún ní 50,000. 1.550,000 naira. God bless you, mọ́mí. 1.550,000 naira. Wow, God bless you, ma. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé mo dúpẹ́ máa ojú òní tì yín o. Àmín. Nǹkan ò ní ṣàmọ́ yín o. Àmín. Ẹ ní ṣàìsàn o. Àmín. Àìsàn ò ní ṣe yín lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ọwọ́ yín máa ròkè ni. Ọlọ́run bá mi fọ̀pọ̀ rọ́pò fún yín. Ọlọ́run bá mi dùn yín nínú. Lórí ọmọ lórí iṣẹ́ ní gbogbo ọ̀nà. Àánú Ọlọ́run àti bẹ́ẹ̀ Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ o. 1.550,000. Àwọn èèyàn máa ń pè wọlé. Hello. Mo bọ̀. Hello.
eléyìí ó ti rí. ẹ ṣé o. Ó jẹ́ lò. 1.550,000 naira, sir. 1.550,000. 550,000. 1.550,000. Yes, sir. ẹ ṣé o. Wow. Mọ́mì kan láti London, àwọn náà fún wọn ní 50,000. 1.6 million naira. Ó jẹ́ 1.6 million. 1.6 million naira. ẹ ṣé o. Yay! ẹ ṣé Ó o. jẹ́ hello ma, hello. 1.6 million naira, sir. ẹ ṣé o. Ẹ kúrò lẹ́mà. ẹ ṣé o. Hello ma, hello mọ́mì. Hello ma, ẹ gbé wa. Daddy ẹ dìde. Hello mọ́mì. Yes mọ́mì, Olúwa ń ṣiṣẹ́ ma. Yes ma. Máa fún wọn ní 200,000. Yeah! 1.8 million naira. 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 Yay! Mommy, the Lord bless you. Amen. 200,000. 1.8 million naira. Mommy, you're there for you, man. Ẹ ṣé mommy. Ẹ ṣé mommy. Thank you, mommy. Mommy, ẹ ṣé o. Ojú òní tì yín mà. You will not be put to shame. Ẹ ní mọ̀ nira o. Ẹ ní mọ̀ nira, ẹ ní rí nira lágbára Ọlọ́run. Ẹ máa bọ̀. Hello ma. 1.8 million naira, sir. Hello ma. Yeah, I sent in 50,000. 50,000 naira. 1.850,000 naira. 1,850,000. Mommy, ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ojú òní tì yín o. Àánú yóò gbọ́ yín rí. Ilẹ̀kùn àánú á ṣí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa. Ó jẹ́ lò. 1,850,000 naira. 1,850,000. Exactly, sir. Bàbá ẹ jókòó. Ẹ ṣé mo dúpẹ́. Àánú ń bẹ fún yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Àánú ń bẹ fún yín o. Ẹ ṣé. Ojú ẹsẹ̀ mọ́ lélẹ́yìí. 5,000 kan ti wọlé o. 1.855,000. 1.855,000, sir. Hello ma. Ẹ ṣé o. Ma. Ẹ tún fi 20,000 mọ́. 1.875. Mọ́mí ìwọ wọ́n náà wọ́n fi 20,000 mọ́. 1,875,000. Ẹ ṣé mà. God bless you. Ọlọ́run ní fi yín sílẹ̀ nígbà Àmín. ẹ ní sàárẹ̀ lágbára. Àmín. Gbogbo bí táwọn yín bá ti ní bàbá máa rí àánú gbà ní. Àmín. Wọ́n máa rí àánú gbà. Amen. Ayé ò ní fọmọ ní. Amen. Ayé ò ní fọmọ dà. Amen. Lágbára Ọlọ́run. Amen. Ẹ máa rí ṣe o. Amen. Ẹ máa rí ṣe o. Amen. Ọwọ́ yóò ní gbẹ o. Amen. Ọwọ́ yóò ní kọ́sà. Thank you, mommy. Ó jẹ́ lò. 1,875,000 naira. 1,875,000. Bàbá ẹ̀ dìde. Ọmọ mi dìde. Dìde ẹ máa sọ pé o ṣé o Jésù. Ẹ bá ń tanná. O ṣé o Jésù. Ẹ jẹ́ ẹ kú fún méjì tá a máa gbà. Ó jẹ́ lò. 1,875,000 naira. Tí n bá ti dúró báyìí, nǹkan ló fẹ́ ṣẹlẹ̀. Ẹ ti mọ̀ pé tí n bá ti lè dúró báyìí, nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n ti fún wọn lélòó. 1,875,000 naira. 1,875,000. Yes, sir. Pẹ̀lú 125,000 yóò pé 2 million. Yes, sir. Ṣé bẹ́ẹ̀ ni? Yes, sir, exactly. Mo fẹ́ wọn tí ó ṣẹlẹ̀. Bàbá yẹn máa rà àánú gbà o. Gbèsè ọpẹ́ yín pọ̀. Ẹ ò lè sọ́tà. Ṣùgbọ́n ó síbẹ̀síbẹ̀, ẹ ó ṣòwò tí ẹ lè ṣe. Bàbá àánú mi, ẹ má ṣe o bàbá. Ó jẹ́ lò sẹ́. 1,875,000 Mo kàn naira. fẹ́ gbé kọ́ méjì mẹ́ta sí i. Ẹ wá wo ohun tí ó ṣẹlẹ̀. Ó jẹ́ lò ó. 1,875,000. Dúró sẹ́gbẹ̀ẹ́ dádì kẹjọ dúpẹ́ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ dádì. Ẹ ṣé o bàbá. Ẹjọ dúpẹ́. Ẹ ṣé o Jésù. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé o Jésù. Kí ni ẹ bá fi sọ oore rẹ̀ bí ó ti pọ̀ tó láyé wa? Ẹgbẹ̀rún Ọlọ́run.
dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mọ́mì. Thank you ma. Thank you ma. Ó kù pọ́ọ̀n méjì tí màá gbà. Ó kù pọ́ọ̀n méjì péré tá a máa gbà. Ó ti sọ́jọ́ pé 1 hour tá a wà. Instagram náà wà live. James da pọ́ọ̀n méjì péré sí ká máa lọ. 59 minutes. 59 minutes. 1,875,000 naira. 1,875,000. Yes, sir. 20,000 kan ti wọlé báyìí. 1,895,000, sir. 1,895,000. Àánú lẹ́rí o. Àánú lẹ́rí o. Bàbá ẹ dìde. Ọlọ́run mi ṣàánú fún mi. Ṣàánú fún mi. Ayérayé ṣàánú fún mi o. Ṣàánú. Ẹnìkan sẹ́ndì 30,000. 30,000. 1,925,000. Mi ò gbọ́. 1,925,000. 1,925,000. Yes, sir. Ó dà. Ẹ ṣé ojú òní tì yín o. Ó dà. Ojú òní tì ẹ̀ ní ṣàárẹ̀ o. Àmín. Ẹ ní fàìsàn ló gbà. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé ojú òní tì yín o. Ó ti dè ló bá ìbọ̀dá. 1,925,000 naira. 1,925,000. Yes, sir. Bàbá ẹ rà àánú gbà. 1,925,000. 1,925,000. Ẹ ṣé mo dúpẹ́ o. Ojú òní tì yín o. Ọlọ́run ní fi yín sílẹ̀. 20 kan ti wọlé báyìí. 1,945,000, sir. Mi ò gbọ́. 1,945,000. Mi ò gbọ́. 1,595,000. 1,945,000, sir. 1,945,000. Mo dúpẹ́ gidi. Olúwa iye. Ọlọ́run àánú. Olúwa iye. Àdẹ tí ìmọ̀ tí ó ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá ti di mílíọ̀nìà. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run àánú ẹ ṣé. 1,945,000 naira. Mi ò gbọ́ o. 1,945,000. Kọ́ ẹnìkan tó last náà gbéra. Ó kú 55,000 tó fi máa pé 2 million. Ẹ jẹ́ kọ́ ẹnìkan ni mo fẹ́ Ọlọ́run ẹnìkan péré kọ́ ẹnìkan bàbá ẹ dìde. Ẹ máa jókè ẹ máa yọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ wà ní ó ń dúpẹ́ lọ́wọ́. Ọba tí ò fi mí lé fi ọ̀tá lọ, ọba tí ò yẹ fi ọ̀tá ṣe lórí ayé mi. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run. Ọlọ́run àánú. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ o. Olú ẹ ṣé o. Olú ẹ ṣé o. Olú ẹ ṣé o. Ọba tí ò jẹ́ ń gbórí mi nínú kòtò. Ìyẹn bà mí o. Ọlọ́run àánú ẹ ṣé. That one hit me. Ọlọ́run ẹ ṣé o. That one hit me. That one. Hello ma. Hello ma. Mo ń bọ̀. Okay ma. Ẹ ṣe 200 ẹ ṣe sí wọn. Mọ́mí iná làwọn ṣe 200 lẹ́ẹ̀kan. Wọ́n wá ní kùsùn ìta fẹ́ ṣe. Wọ́n làwọn ṣe 100 fún. God bless you mọ́mí. Ẹ ṣe mọ́mí. Mọ́mí ìta làwọn send kan lẹ wọ́n ti send yẹ. God bless you ma. Mọ́mí ẹ̀ ní jábọ́ lórí ìwọ̀n. God bless you ma. God bless you ma. 20,000 kan ti wọlé ń bí o. 1,965,000, sir. 1,965,000. 1,965,000 naira, sir. Ẹ ṣé ojú òní tì yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọwọ́ yín á máa ròkè. Hello sir. Sir. Sir, kí lẹ tún sọ sir. Ẹjọ́ mo ń bọ̀. Sir. Mo ń bọ̀. Yes. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Hallelujah. 2,165,000. Daddy no send the 400 lẹ́ẹ̀kan o. Ẹ dìde bàbá. Wọ́n láwọn tó wá send 250. Wọ́n ní Àgbàlá Gabriel 50 àní ẹ fi repo 200 ẹ bá ń fún bàbá yìí. Ẹ ṣé mo dúpẹ́. Bàbá kí lẹ gbé sára. Àánú Ọlọ́run náà ni. Àánú ni mo rí gbà. Ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá yìí. Ẹ dúpẹ́ lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Ojú òní tì yín o. Ojú òní tì yín. Lágbára ẹ̀ ní kó bá yẹn ní kó bá yín o. Ẹ ní lọ́rin àjọ àlọ́ọ̀dẹ. Ẹ ní fàìsàn ló gbà. Lágbára Ọlọ́run àwọn yín. Gbogbo tó bá ti ní àwọn bàbá àánú pàdé. Ọlọ́run ní fi yín sílẹ̀. Ọlọ́run bá bùkún Daddy, thank you. Ó wá dé lò báyìí. 2,165,000 naira, sir. Ó ti pẹ́ 2 million báyìí. Exactly, sir. 2 million. 165,000. Wá gbọ́ èmi náà fi 35,000 kún. Ó wá dé lò. 2 million, 2.2 million, sir. 2.2 million. 2.2 Bàbá million kí naira, lẹ́sẹ̀ sir. jẹ́ fi dúpẹ́.
ẹ kàn dúpẹ́ náà ẹ kàn dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn dúpẹ́ gan pé wọ́n ṣe o 2.2 million naira. Yes, sir. Lẹ́nu 1 hour 2.2 million naira. What are you telling me? Ẹ ṣé mo dúpẹ́ o. Mo kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwa lẹni káyé ti rò. Ọba àlàáfíà ọba àwọn ọba. Olúwa àwọn Ìwé kò lè dáàbò rẹ̀ ṣe. Ṣùgbọ́n orí àánú rẹ̀ kà. Olúwa ló bá wa ṣe. 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 Torí pé àwa lẹni táyé sí o. Wípé kò lè dáàbò rẹ̀ ṣe. Ṣùgbọ́n orí àánú rẹ̀ kà. Olúwa ló bá wa ṣe. 2.2 million naira. Verily, verily, you are good. Verily, verily, you are good. Verily, verily, you are good. Jesus, you are good. Verily, verily, you are good. Verily, verily, you are good. Verily, verily, you are good. Jesus, you are good. Lótìtọ́ ló dára. Lótìtọ́ ló dára. Lótìtọ́ ló dára. Jésù ẹ̀ dára. 2.2 million naira. ẹ ṣé o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel mo. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ní ṣìrìn. Ẹ ní ṣìrìn. Ẹ ní ṣìrìn o. Ẹ ní kó báyìí ní kó báyìí. Lágbára Ọlọ́run iṣẹ́ yẹn máa lọ sókè dáadáa. Iṣẹ́ yẹn máa lọ sókè o. Ọlọ́run bá ń bùkún yín o. Gbogbo àwọn ọwọ́ mi tẹ́ ti mú owó. Àwọn ọwọ́ tẹ àpótẹ́ ti mú owó jáde tẹ́ fi ta mí lọ́rẹ Ọlọ́run bá ń fi ọ̀pọ̀ rọ́pò síbẹ̀. Ọlọ́run bá ń fi ọ̀pọ̀ rọ́pò síbẹ̀. Ẹ ní dààmú lórí ọmọ o. Ẹ ní dààmú lórí ọmọ. Ẹ ní dààmú lórí ẹbí yín. Lágbára Ọlọ́run náà máa bá ń bùkún yín. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore. Mo dúpẹ́ gan-an. Ẹ ní lọ́rin àjọ ọlọ́dẹ. Lágbára Ọlọ́run ẹ ní lọ́rin àjọ ọlọ́dẹ. Lágbára Ọlọ́run ojú òní tì. Ẹ ṣé mo dúpẹ́ o. Pásítọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Àjíǹde ara máa jẹ́. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Bàbá ẹ dìde. Àǹtí mi yóò dà fún ìdílé. Bàbá kò tí ì tàn síbẹ̀. Sílẹ̀ ó bá ṣú sílẹ̀ ó bá mọ́ ilé ó tún wẹ̀. Àwọn kan ó ṣẹ̀ṣẹ̀ wo ni báyìí. Gbogbo ẹ̀yin tí ẹ ràn wọ́n lọ́wọ́ látòrí 1000 lórí ẹni tó fún wọn ní 500. Lórí ẹni tó fún wọn jù bẹ́ẹ̀ lọ. Ilẹ̀kùn àánú tí ò ní tì mọ́ ó ṣí fẹ́yìn náà. Àánú tí ò ní dá mọ́ ó jáde tọ̀ yín náà. Ẹ̀yin ló ra àánú gbà. Ẹ ti sin Ọlọ́run lára bàbá yìí àti ọmọ wọn. Ẹ ti sin Ọlọ́run lára wọn, má sunkún. Alárìíkẹ́, má sunkún. Ẹ ti sin Ọlọ́run lára bàbá àtọmọ. Ọlọ́run yóò san fẹ́yìn náà. Ayé ò ní yọ ẹ̀yin náà. Ẹ máa rí ọwọ́ Ọlọ́run. Kò ní tán bẹ̀. Ẹ lè máa rí mú jáde. Ibi ẹ ti mú ọ̀pọ̀ rọ́pò bẹ̀. Ọ̀run san fẹ́yìn náà. Jésù Olúwa wa. Ẹ bá ń dá àwọn ẹ̀. Nọ́mbà tẹ́ máa pè sí àbí WhatsApp ó ní 070 54 900 751 07054 900 751. Àkáǹtì nọ́mbà kan ṣoṣo táwọn yẹn ti ń donate látàárọ̀ táwọn rí tó ń wọlé ti foundation tí ò pé méjì ẹ má jẹ́ kán scam yín ó ní 01 991 31544 01 991 31544 GT Bank GT ni o GT Bank Gabriel Adémọ́lá Musa ló wà ńbẹ̀. Màá jẹ́ kí bàbá kà pé nọ́mbà wọn lẹ́ẹ̀kan bóyá yín kan fẹ́ pé òun kẹ́ kí wọn. Màá jẹ́ kan pé bàbá ṣẹ́fẹ̀ láti pé nọ́mbà yín ó yẹ pé nọ́mbà yín lẹ́ẹ̀kan. Nọ́mbà bàbá gẹ́gẹ́ fẹ́ kàn pé line tó fi ń kọ donation still goes on. Nígbà àbàbá lọ ní gbogbo weekend yìí àwọn náà ní a máa announce into wọn jẹ́ láre wọ́n wà ní 2.2 million báyìí. Yes sir. Àwọn tí ó ṣẹlẹ̀ kílẹ̀ tó ṣú kílẹ̀ tó mọ́ kílẹ̀ ọ̀la náà tó ṣú bàbá lónìí ọ̀sẹ̀ yìí
So donation still goes on. Bàbá ẹ pè nọ́mbà yín. 081 081 02 72 3739. Ẹ farabalẹ̀ pé for the last time. 081 02 72 3739. Ó yá dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn. MTN. ẹ ṣé gan ni mà, ẹ ṣé gan ni sá o, mo dúpẹ́ mo mọ rírì nǹkan tẹ́ ẹ ṣe fún mi àti dájú mi, ẹ ṣé gan ni Ọlọ́run dá sọ̀rọ̀ ayé tí gbogbo ibi tí ẹ ti ní ìdojúkọ lágbára Ọlọ́run bá yín dá sí gbogbo nǹkan tó lè máa jẹ́ ẹ̀dùn ọkàn fún yín lágbára Ọlọ́run bá yín ṣe gbogbo ibi tí ayé yín kù sí lórúkọ Jésù Ọlọ́run máa dá sí ẹ ṣé gan ni iṣẹ́ yín ò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah.